ẹ̀yin ọba wa nílẹ̀ Yorùbá ẹ máa gbọ́ o, ọba kọ́ ló nílẹ̀, ìjọba ló nílẹ̀. Nítorí pé ó lè yá ìjọba lọ́la nísìnyí kó sọ pé ààfin tẹ́ ẹ wà àwọn fẹ́ fi kọ́ supermarket. Tí ọba bá ṣe àṣemáṣe á bára ẹ̀ nílé ẹjọ́. Tí ọba bá ṣe àṣemáṣe á fi aṣọ péńpé roko ọba. Tí ọba bá ṣe àṣemáṣe ọba á sùn ẹ̀wọ̀n. Ìpínlẹ̀ Ògùn wa ń báyìí ọba orílẹ̀ Ifọ̀ tí ó ṣe àṣemáṣe pẹ̀lú bàbá wa kan ní bí oṣù bíi mélòó kan sẹ́yìn wọ́n fún ní suspension. Ìjọba ló dẹ̀ mọ ibi tó tọ́ láti ṣe nǹkan sí. Aṣojú Oòduà tẹlifíṣàn, ìkànnì tí a ti ń gbé àṣà àti ìṣe Yorùbá ní arugẹ, pàápàá jùlọ àwa ọmọ kóòtù òjìrè. Ẹ jíire bí ajíire o, ṣé dáadáa lẹ jí, Ọlọ́run ṣeun. A dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run. Ẹ subscribe fún wa, ẹ bá wa comment, ẹ like, ẹ share gbogbo àwọn fọ́nrán wa. Lágbára Ọlọ́run ọba iná ò ní tọwọ́ yín. A dúpẹ́ púpọ̀. Ọ̀rọ̀ tí a mú wálé ní láti sọ̀rọ̀ lórí rẹ̀ lórí àwọn ọba wa, nítorí pé àwọn kan wá máa sọ̀rọ̀ ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ yẹn ó máa ń dá wàhálà alẹ́ púpọ̀, tàbí ká sọ wípé ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ yẹn tí àwọn ẹlòmíín nínú ọba wa tí wọ́n bá mú ọ̀rọ̀ yẹn kí wọ́n rò dáadáa, kí wọ́n ṣe àṣàrò lé lórí, ó lè kó bá wọn lọ́pọ̀lọpọ̀. Àwọn ọ̀rọ̀ oní wọ́n máa ń sọ, wọ́n á máa sọ wípé ọba ló nílẹ̀, wọ́n á máa ní ọba ní aláṣẹ ìkejì òrìṣà. Èmi wá sọ fún wọn pé bẹ́ẹ̀ kọ́ o, ní ayé ọjọ́un ni ọba ní aláṣẹ, kì í ṣe ní ayé òde òní. Ẹ jẹ́ ká tiẹ̀ kọ́kọ́ wo ọba sí ìjọba, 3 letters word sí 5 letters word, ó jìnnà síra wọn. Ọba ni a lè sọ pé ọba tí ó bá lé orí gbogbo nǹkan, ìyẹn ní ayé ọjọ́un, kì í ṣe láyé ìsìn, nítorí pé àwọn ìwà tí ò tọ́, àwọn ìwà tí ò dáa tí àwọn ọba ìgbà yẹn tí wọ́n máa ń wù, òun ló jẹ́ kí a gba àṣẹ kúrò ní ọwọ́ wọn, làwọn ìjọba fi gba gbogbo àṣẹ kúrò, tí àwọn ìjọba fi ń lo àṣẹ ní orí wọn. Nǹkan tó mú mi wá sọ̀rọ̀ yìí ni wípé mo rí fọ́nrán kan lórí ẹ̀rọ ayélujára ní àná tí bàbá wa ọba gidi, ọba tòótọ́, ọba tó ṣe é fi yangàn, bàbá tó ṣe tọ́ka sí pé kábíyèsí wa nìyí, kábíyèsí ọba tó tó, mo ṣe kábíyèsí fún orí adé o, kí adé kó pẹ́ lórí, kí bàtà kó pẹ́ lẹ́sẹ̀, kí rúkẹ̀ kó pẹ́ ní ọwọ́, kí àwọn olórí kí wọ́n ṣiṣẹ́ ìbí. Bàbá wa kábíyèsí oníràgbìjí ti ìlú Ìrágbìjí tí wọ́n ń ṣàlàyé àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan, àwọn nǹkan tó lè fa controversy láàrin àwọn àti gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tí ń ṣe ọmọọba Adeleke. Wọ́n ní ìjọba ní aláṣẹ, kì í ṣe ọba o. Àwọn ò lè fi ọwọ́ pa idà ìjọba ní ojú o. Torí náà ni àwọn ṣe wá jáde láti wá sọ̀rọ̀. Wọ́n ní gómìnà títí di àwọn tí wọ́n ti kọjá lọ, tí wọ́n ti ṣe gómìnà kọjá, àwọn tí wọ́n ti ṣe ìjọba kọjá, àwọn ò fọwọ́ pa idà wọn lójú. Wípé bàbá wa ọmọọba Adeleke náà, àwọn ò fọwọ́ pa idà wọn lójú o. Wọ́n ní kò síbi táwọn ti lè rí gómìnà wa ti ìpínlẹ̀ Ọ̀ṣun ọmọọba Adeleke tọ́wọ̀n ní ṣe àyẹ̀sí wọn, nítorí pé àwọn mọ̀ pé ọ̀gá wọn ni wọ́n jẹ́, àwọn kì í ṣe aláṣẹ o. Bẹ́ẹ̀ ni, nítorí pé àwọn ọ̀rọ̀ yìí ó máa ń tọ àwọn ọba kan tó máa sọ wípé ọba ní aláṣẹ ìkejì òòṣà, ọba ní kíníkan kíníkan, ọba bá lórí ohun gbogbo, ọba ló nílẹ̀, ọba kọ́ ló nílẹ̀ o. Ẹ̀yin ọba wa nílẹ̀ Yorùbá ẹ máa gbọ́ o, ọba kọ́ ló nílẹ̀, ìjọba ló nílẹ̀. Nítorí pé ó lè yá ìjọba lọ́la nísìnyí kó sọ pé ààfin tẹ́ ẹ wà àwọn fẹ́ fi kọ́ supermarket. Ó lè yá ìjọba lẹ́nu kó sọ pé ààfin tẹ́ ẹ wà ibẹ̀ yẹn gangan ló ṣe kọ́ stadium sí. Ó lè yá ìjọba lọ́la nísìnyí kó sọ pé ààfin tẹ́ ẹ wà àwọn fẹ́ fi kọ́ ilé ìwòsàn. Ẹ ò lè sọ wípé wọn ò lè ṣe, nítorí pé ìjọba ló nílẹ̀. Ìjọba ló dẹ̀ mọ ibi tó tọ́ láti ṣe nǹkan sí àti ibi tó tọ́ tó yẹ láti gbé nǹkan kalẹ̀ sí. Torí náà ẹ̀yin ọba wa ẹ kúrò lórí pé ọba ló nílẹ̀, ọba kọ́ ló nílẹ̀ o, ìjọba ló nílẹ̀. Ẹ wò ó, ẹ jẹ́ kí n fún yín ní àpẹẹrẹ. Tí ọba bá ṣe àṣemáṣe á bára ẹ̀ nílé ẹjọ́. Tí ọba bá ṣe àṣemáṣe á fi aṣọ péńpé roko ọba.
tí ọba bá ṣe àṣemáṣe ọba á sùn ẹ̀wọ̀n. Ẹ jẹ́ kí n fún yín ní àpẹẹrẹ kan nípínlẹ̀ Ògùn wa báyìí. Ọba orílẹ̀ Ifọ̀ tí ó ṣe àṣemáṣe pẹ̀lú bàbá wa kan ní bí oṣù bíi mélòó kan sẹ́yìn, wọ́n fún ní suspension oṣù 6. Ọba wáyé ò tí ì padà sórí àpèrè o, ó ń kó bá a dọ̀la. Kò sí nǹkan kan tó fún wa ní àrídájú pé ọba yìí lè padà sórí ìtẹ́. Ìjọba ló dájọ́ fún un tí kò sí nǹkan tí bàbá náà bàbá ẹnì kankan lè ṣe sí i. Oníràgbìjì ti ìlú Ìrágbìjì wọ́n ń rawọ́ ẹ̀bẹ̀ sí gómìnà wa tìpínlẹ̀ Ọ̀ṣun ọmọ ọba Adélékè pé àwọn ò tako ìjọba wọn o, àwọn ò lòdì sí ìjọba wọn o, àwọn ń pọ́n wọn lé ní ọ̀pọ̀lọpọ̀ o. Bóyá ọ̀rọ̀ yẹn ó gbé òdì létí gómìnà wa tìpínlẹ̀ Ọ̀ṣun ni. Bàbá wa ọba láyé, bàbá wa Oníràgbìjì tìlú Ìrágbìjì wọ́n ń rawọ́ ẹ̀bẹ̀ sí bàbá wa gómìnà wa tìpínlẹ̀ Ọ̀ṣun ọmọ ọba Adélékè lágbára Ọlọ́run ọba a máa ju yín ṣe, kò ní bàjẹ́ lọ́wọ́ yín o. Kábíyèsí Oníràgbìjì ti ìlú Ìrágbìjì wọ́n ní àwọn kò pe ara wọn ní aláṣẹ o. Wọ́n sọ bẹ́ẹ̀. Mo ṣe máa play fọ́nrán yẹn fún wa ká wò ó dáadáa ká gbọ́ bí bàbá náà ṣe sọ̀rọ̀. Bàbá náà tọ́ sí ọba ní ìlọ́po nínú àwọn ọba tó ní làákàyè nílẹ̀ Yorùbá. Bàbá wa yìí jẹ́ ọ̀kan pàtàkì nítorí pé àwọn ọba kan tí wọ́n bá máa sọ̀rọ̀ wọ́n á ní àwọn aláṣẹ ìkejì òòṣà. Bàbá máa sọ̀rọ̀ wọ́n á ní bàbá wọn lónílẹ̀, bàbá yín kọ́ lónílẹ̀ o. Táìpọ̀ bá aláṣẹ ìkejì òòṣà kò yẹ kí ọba olórí ilé Ifọ̀ wọ́n lọ tì mọ́ gbàgà, ó lọ gbàgà. Àbí bẹ́ẹ̀ kọ́ ọ lè kó lórí àpèrè. Kò sí nǹkan tó fún wa lẹ́rìí àrídájú pé ọba ilé padà sórí ìtẹ́. Ọba tó sun ẹ̀wọ̀n tí ọba ò bá ṣọ́ra tó bàbá la dúró lórí pé bàbá òun ló nílẹ̀, òun láláṣẹ ìkejì òòṣà á fi aṣọ péńpé roku ọba. Ẹ̀yin ọba kọ́ lẹ nílẹ̀ o, ẹ ò ṣaláṣẹ ìkejì òòṣà o. Táìpẹ́ yìí láláṣẹ ìkejì òòṣà ṣé nínú ààfin yín ṣé ẹ lè dájọ́ fèèyàn pé ẹni tó jẹ̀bi ẹ̀sùn bóyá ó pààyàn, ẹ lè dájọ́ fún nínú ààfin yín pé òkè ó pààyàn o, ẹ lọ pa ọ̀bí rẹ̀ tó bẹ̀. Tí gbogbo àwọn tó wà láàfin yẹn títí kan àwọn òòṣà tẹ kójọ sáàfin gbogbo wọn ló máa tì mọ́ gbága. Kẹ́ ẹ lè kọ́kọ́ lọ dìmú pé ẹ kì í ṣe aláṣẹ ìkejì òòṣà, ìjọba láláṣẹ, ìjọba ló nílẹ̀. Ìjọba lè lu ààfin lọ́la ọ lè jẹ́ pé títì fẹ́ gbabẹ̀ ọ máa wó tí ò sí kan tó máa ṣẹlẹ̀. Ẹ kọ́kọ́ lọ mú yẹn kúrò pé ẹ̀yin láláṣẹ ìkejì òòṣà, ọba tí yín kì í ṣe aláṣẹ ìkejì òòṣà. Àwọn babalá bàbá yín wọ́n ti bà gbogbo ẹ̀jẹ̀ tán kí wọ́n tó lọ. Ọwọ́ ọba ní àṣẹ wà tẹ́lẹ̀, ṣùgbọ́n àṣẹ tí wọ́n ń ṣìlò, ipò tí wọ́n ń ṣìlò, gbogbo ọ̀rọ̀ nǹkan tí wọ́n ń ṣìṣe lọ torí ẹ̀ gba agbára kúrò ní ọwọ́ wọn, agbára fi dé lọ́wọ́ àwọn ìjọba. Ẹ kọ́kọ́ lọ mú kúrò pé ilẹ̀ aláṣẹ, bàbá yín ló nílẹ̀, bàbá yín kọ́ ló nílẹ̀, ìjọba ló nílẹ̀, ìjọba náà ni aláṣẹ. Torí náà ẹ̀yin ọba wa tí wọ́n bá ń tọ́ ìyẹn má tọ́ra yín o. Ṣé ẹ mọ̀ pé mi máa ń sọ gbogbo ìgbà? Àwọn òràn yín iṣẹ́ tí wọ́n bá ń tọ́ yìí ẹ má tọ́ra yín. Oníràgbìjì ti ìlú Ìrágbìjì ọ̀hún tọ́ra wọ́n jẹ́ kí bàbá wa Adélékè ọmọ ọba Adélékè gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun kọ́ mọ̀ pé àwọn ò kì í ṣaláṣẹ, àwọn kọ́ láláṣẹ nílùú, àwọn kọ́ ní gómìnà nílùú, àwọn bàbá wọn kọ́ ló nílẹ̀, ìjọba ló nílẹ̀. Torí náà la ṣe ń sọ fún yín gbogbo ẹ̀yin ọba tó kù tẹ̀ ń ṣe fanga. Pàápàá jùlọ nípínlẹ̀ Ọ̀yọ́, nípínlẹ̀ Ọ̀ṣun, bàbá yín kọ́ ló nílẹ̀ o, ìjọba ló nílẹ̀ o. Ẹ̀yin ọba kẹ́ ẹ súnra kì, kẹ́ ẹ torí adé yín ṣe. Lágbára Ọlọ́run ọba adé ò ní bọ́ lórí yín o, ilẹ̀kùn ò ní bọ́ lọ́rùn yín o. Ẹ ní fàṣọ péńpé orúkọ ọba, ẹ má máa sọ bẹ́ẹ̀ mọ́ pé ọba ló nílẹ̀, ọba kọ́ ló nílẹ̀, ìjọba ló nílẹ̀. Bó ṣe jẹ́ gangan nìyẹn. Ẹ̀yin èèyàn mi ní gbogbo àgbáláyé tí ẹ̀ ń bá wa wo ìkànnì Aṣojú Oòduà tẹlifíṣàn, gbogbo ọ̀rọ̀ tí bàbá wa ti Oníràgbìjì tìlú Ìrágbìjì tí wọ́n sọ yìí, ẹ jẹ́ kí a farabalẹ̀ ká gbọ́ ọ̀rọ̀ náà, ká wá wo bí ọ̀rọ̀ náà ṣe làákàyè tó, bí wọ́n ṣe bá bàbá wa gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun sọ̀rọ̀, ọmọ ọba Adélékè, ọmọ ọba Adélékè. Fọ́nrán náà rèé, ẹ wò ó. Gómìnà Adémọ́lá Adélékè, pàápàá jùlọ bẹ́ẹ̀ ni mo sì tún ṣe bẹ́ẹ̀ fún àwọn ìgbìmọ̀ aláṣẹ. Mi ò tiẹ̀ lè rò tàbí kó wá lọ́kàn mi láti yẹ̀yẹ́ wọn tàbí láti bú wọn láti má bu iyì kún wọn nítorí pé àwọn ni aláṣẹ. Mi ò sì ní fi ọwọ́ pa
idà àṣẹ wọn lójú. Ní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 28 oṣù kínní, gómìnà mi ó wá sí Ìràgbìjì. Mo sì ṣe iyì àti ẹ̀yẹ àti àpọ́nlé tó yẹ fún gómìnà Adémọ́lá Adélékè. Bẹ́ẹ̀ náà ni ní oṣù méjì sẹ́yìn, èmi àti gómìnà pàdé ní pápákọ̀ òfurufú Muritala tó wà ní Èkó. Bẹ́ẹ̀ ni mo ṣe àpọ́nlé fún wọn. Kódà mo tún sè wọ́n títí tí wọ́n fi wọnú ọkọ̀ tán fi lọ wọ bàálù ní ọjọ́ náà. Kódà nígbà tí kété tí wọ́n búra fún gómìnà, fúnra mi ni mo mí owó tí mo lọ fi ra àwòrán tó lóyìnbó ń pè ní portrait ti gómìnà tí mo gbé sínú ààfin mi nígbà tí mo wojú pé bóyá àwọn iléeṣẹ́ tó máa ń fún wa wọ́n fún wa tí wọ́n sì fún wa. Ibi tí mo sì gbé sí nínú ààfin mi, ibi tó ṣe gbangba ni. Ibi tí mo gbé ti gómìnà àná sí, ibẹ̀ náà ni mo gbé sí. Mo ní àjọṣepọ̀ tó gúnmọ́ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbìmọ̀ aláṣẹ. Mo sì máa ń bu iyì àti ẹ̀yẹ kún wọn. Láti kan bí ọdún 17 ni mo ti wà níbí gẹ́gẹ́ bí Arágbìjì. Ojúṣe mi ni láti máa mójútó báwo ni ààbò ṣe wà, báwo ni àlàáfíà ṣe wà láwùjọ. Ó sì wà nínú àkọọ́lẹ̀ wípé gbogbo iṣẹ́ ribiribi ni mo ti ń ṣe láti jẹ́ kí àlàáfíà wà ní Ìràgbìjì àti káàkiri ìpínlẹ̀ Ọ̀ṣun ní àwọn àyè tí ó bá ti kan dandan láti ṣe bẹ́ẹ̀. Mi ò wá lè ṣe báyìí wá jẹ́ pé ní mo á máa kọ́ aráàlú sí gómìnà tàbí àwọn ìgbìmọ̀ aláṣẹ. Mo mọ̀ wípé ìbáraẹnisọ̀rọ̀ tí mo ṣe, ìbá àwọn èèyàn sọ̀rọ̀ tí mo ṣe ní ọjọ́ Ẹtì tó kọjá, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n ti ń yà káàkiri tí wọ́n sì ń gbìyànjú láti fi dá àìdùnnúlẹ̀ fún gómìnà wa nípa mi. Nǹkan tí mo ṣe nínú abẹ́ ètò ìjọba tiwantiwa tó tí a bá rí nǹkan tí ó dùn máa nú, ó láǹfààní àti wí. Mi ò sì ní nínú ọkàn pàápàá láti fi tako gómìnà tàbí láti fi ṣe àbùkù àbí ta àbùkù fún gómìnà àbí ìgbìmọ̀ aláṣẹ. Mo wá tún rọ gómìnà, èyí tí mo gbé síwájú wọn jọ́ náà mo tún gbé síwájú wọn, kí wọ́n bá mi ṣe àgbéyẹ̀wò ètò àwọn ìdílé tí ń jọba ní Ìràgbìjì yàtọ̀ sí èyí tí wọ́n gbé kalẹ̀ nínú ìpàdé ìgbìmọ̀ aláṣẹ tó kọjá, nítorí wípé àwọn kankan kù díẹ̀ káàtó ń bẹ. Ọlọ́jọ́ kó bá mi tọ́ wọn sọ́nà. Gómìnà wa ẹni yìí ni wọ́n, ẹni ẹ̀yẹ ni wọ́n. Mi ò tàbùkù wọn, mi ò sì ní tàbùkù wọn láéláé. Bẹ́ẹ̀ ni ìgbìmọ̀ aláṣẹ ẹni yìí ni wọ́n iṣẹ́ ní ẹ̀tẹ́, mi ò sì ní tàbùkù wọn láéláé nítorí pé mi ò tàbùkù wọn. Mo fẹ́ lo àsìkò yìí láti bá gbogbo àwọn tí ń ṣe ìbáraẹnisọ̀rọ̀ lórí ẹ̀rọ alátagbà ayélujára pé kí wọ́n jọ̀, kí wọ́n ṣe mẹ̀dọ̀, kó má bàa dàbí wípé àwọn nǹkan tí wọ́n ń sọ ó ní ṣe pẹ̀lú àti máa ṣe àsìgbọ́ pẹ̀lú nǹkan tí mo wí. Kí Olúwa Elédùmarè kó bá wà pẹ̀lú gbogbo wa o. Èyí tí mo sì sọ ó ní ṣe pẹ̀lú àwọn ìdílé wa mẹ́rẹ̀ẹ̀rin tí ìjọba Ìràgbìjì. Iná ni ìdílé Ajíbọ́dẹ, Ọ̀ṣúngbèmí, Aródoyè àti Ògúnmọ́lú. Èyí tí mo sọ ń bà náà nù, mi ò sì ní ẹ̀mí bó ti lè wò kéré mọ́ láti tàbùkù gómìnà wa àbáwọn ìgbìmọ̀ aláṣẹ àbí ẹnikẹ́ni lórí ọ̀rọ̀ náà. Kí Olúwa kó bùkún ìpínlẹ̀ Ọ̀ṣun, Olúwa bùkún orílẹ̀-èdè Nàìjíríà, Ọlọ́run ọba kó wà pẹ̀lú gbogbo wa. Ẹ ṣé. Bàbá wa, ẹ̀gbọ́n wa, àbúrò wa, èèyàn wa, gómìnà wa ọlọ́lá jùlọ ọmọọba Adélékè
Akin ní ọ̀pọ̀lọpọ̀ ẹ kú iṣẹ́ takuntakun tẹ́ ń ṣe ní àárín ìlú, ẹ kú ìfọmọ ènìyàn ṣe lágbára Ọlọ́run ọba ẹ ní takúsọ̀nà bíi èéfì o, ipò ńláńláńlá lẹ́yìn ibi tẹ́ ẹ wà yìí Ọlọ́run á gbé yín débẹ̀. Mo fẹ́ kẹ́ ẹ wo ọ̀rọ̀ bàbá wa yìí, kẹ́ ẹ wò wọ́n ṣe, kẹ́ ẹ fojú àánú wò wọ́n, nítorí pé bàbá wa yìí ọba tó ṣe é mú yangàn òun ni wọ́n o, ọba tó ṣe é fọwọ́ sọ̀yà òun ni wọ́n ò pera wọn láláṣẹ o, wọn ò sọ pé wọn láláṣẹ o, wọn ò fi ojú payé rẹ́. Torí náà láti wá ń bẹ̀ yín à ń rọ̀ yín ọmọ ọba Adélékè ẹ fojú àánú wo bàbá wa ọba wa Aláyélúwà Oníràgbèjì tìlú Ìràgbèjì. Akínyìn ní àtàwọn ọbẹ̀ ṣe ń tẹ̀lé wa kákàkiri. Àwọn Yorùbá á máa pòwe wípé káyé tẹ̀lé ni ó sàn ju káyé kó padà lẹ́yìn ẹni lọ. Ẹ̀yin tẹ́ ń wò mí, àwa tá à ń sọ̀rọ̀ káàkiri gbogbo àgbáláyé àti àwọn ikọ̀ wa tí ń ṣe aṣojú Oòduà tẹlifíṣàn, àwọn cameraman, àwọn editor, àwọn tó gbé láti dání, lágbára Ọlọ́run ọba ayé ò ní padà lẹ́yìn ẹnì kọ̀ọ̀kan wa o. Mo wá fẹ́ fi àdúrà kan kún wípé báyọ̀ ṣe ní padà lẹ́yìn wa yẹn lágbára Ọlọ́run ọba ayé ò ní ṣe tiwa pa o. Ẹ má bá wa wo ìkànnì wa, ẹ subscribe fún wa, ẹ tọ notification button, ẹ comment, ẹ share, ẹ like lágbára Ọlọ́run ọba ẹ ní dánìkan ṣe tọ̀dọ̀ yín o. Ire o.